àṣà o nǹkan ń ṣe mí. ẹ jọ ṣé bàbá Ìjẹ̀ṣà àti sí Olúmini ṣé fẹ́ máa gbé wa mọ́ra ni ṣé ẹ̀ wọ́n àìní wa ni jí ọmọ tó ti bí láti how many months ago ọmọ tó ti bí láti ṣé March lẹ bímọ àbí ṣé March kọ́ lẹ bímọ yẹn ni àbí April ọmọ tó ti bí sí Olúmini ó ti lóyún láti ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti wà nú ẹ̀wọ̀n ya inú ẹ̀wọ̀n ló ti lọ ń ba inú ẹ̀wọ̀n lẹ ti dóra yín lóyún ọmọ yẹn tẹ̀wọ̀n dé ni so ẹ má máa tàn àwọn èèyàn ẹ ṣe wá ń ṣe photoshoot wèrèwò lẹ ń ṣe lábìgànjọ kò sẹ́ni tó bá wù ẹ́ ló lè lóyún fún ìwọ ló lára ẹ so but you guys should stop all this nonsense ẹ fẹ́ máa tàn àwọn èèyàn ṣe torí pé àfẹ́ gbé story yẹn jáde ńgbà yẹn ọjọ́ tá ẹ ṣe némì ẹ̀bọ́jọ́ Sunday lẹ ṣe némì ṣé Sunday àbí Saturday lẹ ṣe némì gbogbo ẹ̀ là wá gbọ́ gbogbo ẹ̀ là mọ̀ ẹ̀ṣẹ̀ wá ń jáde wá ń ṣe photoshoot yẹn wá kó sí Ṣàwòrò Idẹ ó lóun ṣe photoshoot ẹ má máa tàn wá kí ló ń ṣe yín baby boy tẹ́ ti bí láti bí 2 or 3 months ago ẹ̀ṣẹ̀ wá ń jáde ẹ ní God has done it tipẹ́ God did it ni ó ti did it sẹ́yìn tipẹ́ inú ẹ̀wọ̀n ló ti lọ bàbá Ìjẹ̀ṣà tẹ́tí dóra yín lóyún tó sí Olúmini kúrò lórí ẹ̀ kò sẹ́ni tó máa bú ẹ sí inú ẹ̀wọ̀n ló ti lóyún tẹ̀wọ̀n dé lórúkọ ọmọ yẹn so ìwọ wá ni pé ẹ̀ṣẹ̀ wà ń ṣe photoshoot ìsọnù ẹ̀wọ̀ ẹ̀lọ́wọ́ àbíkọ́jọ́ kò sí tẹ́yọ̀ bá lóun ò sọ̀rọ̀ máa jẹ́ kéèyàn máa sọ̀rọ̀ èwo ni kẹ́ máa tàn wá. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tí wà ní fídíò yìí sọ àti èyí tí Nkechi Blessing sọ níbẹ̀rẹ̀ fídíò yìí ẹ̀yin èèyàn wa kí ni tí ẹ lérò látàrí ọ̀rọ̀ tó ń lọ́lẹ̀ báyìí lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti sí Olúmini kí ni tí ẹ lérò wípé ó máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ yìí nítorí ó dàbí ẹni wípé àwọn èèyàn máa ti gba ọ̀rọ̀ yìí sódì ò níṣe ni wọ́n gbà á bí ẹni tó gbàgbà ọtí kí ni ohun tí ẹ lérò kó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ò ẹ̀yin èèyàn wa. ẹ pẹ̀lẹ́ kú ewu ọmọ.